fídíò kan wà táwọn èèyàn gé tí wọ́n ń trend káàkiri. Mo ṣe útúbà yẹn bí yìí ní January 12, 2024. Ìtumọ̀ ẹni pé útúbà yẹn ti pé ọdún kan báyìí. Wọ́n wá lọ gé ibì kan bẹ̀ níbi tí mo ti sọ wípé sẹ́nétọ̀ tí mo ní ẹ̀yin sẹ́nétọ̀ wọ́n wá lọ gé bẹ̀. Nígbà wọ́n wá gé wọ́n wá táàgì picture sẹ́nétọ̀ Abdul Fatai Ọmọ́táyọ̀ Buhari wọ́n táàgì picture wọn mọ́ the senator representing Ọ̀yọ́ North Senatorial District. Bí ìgbà tó ṣe pé sẹ́nétọ̀ ni mò ń bá wí. Ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Gbogbo wa pátá ẹjẹ́ á lọ gbọ́ útúbà yẹn wà ní péèjì mi ní ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ní Facebook, ó dẹ̀ wà ní ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ní YouTube. January 12, 2024 ni mo ṣe útúbà yẹn. Àwọn tá a bá gbọ́ ẹ rí i pé mo ń sọ̀rọ̀ bọ̀ mo ní governors ẹ̀yin gómìnà mo ní àwọn minister commissioner kó tó wá dọ́rọ̀ àwọn senator bí mo ṣe dákọ̀ àwọn olóṣèlú wọn nìyẹn mo ń address gbogbo politician ní Nàìjíríà. Ẹ wá lọ gé wọn bá bí senator nìkan ẹ wá gbé picture district senator Fatai Buhari ẹ wá gbé ibẹ̀. Ọlọ́run ló mà níyàn yín ṣùgbọ́n ìyẹn nu Ọlọ́run torí pé ó dàbí pé bọ́lá ń ṣe ní ká lálàáfíà ní ìsìn kò tẹ́yìn lọ́rùn rògbòdìyàn lẹ́yìn fẹ́ ìntẹ́ǹfẹ́ yẹn Ọlọ́run ni yóò fún yín. Sòtórí ẹ jẹ́ á lọ sinmi ní tí mo sọ nínú ọ̀rọ̀ yẹn mi ní tún sọ torí pé mo ṣe útúbà ni. Máa bá sì ń ṣe wáàsí kò sí ibi tí wáàsí ò lè lọ. Kẹ́yìn wá lọ gbé fọ́tò ibi tí mo ti dárúkọ ẹ̀yin gọ́vnà kí ló dé tẹ̀ lọ gbé píkṣọ ẹ̀yin Sanwó-Olú gọ́vnà Èkó kẹ́ ẹ gbé bẹ̀. Ẹ ṣe gbé píkṣọ gọ́vnà Anambra kẹ́ ẹ gbé bẹ̀ kẹ́lẹ́ ni tí mọ̀ọ́mọ̀ ń bá wí nì. Ó ṣe jẹ́ píkṣọ sẹ́nẹ́tọ̀ Fatai Buhari lẹ́gbẹ́ bẹ̀ ṣé sẹ́nẹ́tọ̀ Fatai Buhari nìkan ni sẹ́nẹ́tọ̀ tó wà Nàìjíríà. Ẹ bẹ̀rù Ọlọ́run. Sẹ́nẹ́tọ̀ Fatai Buhari sì ní ẹ̀yin lẹ rò pé sẹ́nẹ́tọ̀ ń bá mi jà sẹ́nẹ́tọ̀ ò bá mi jà èèyàn rẹ̀ ni sẹ́nẹ́tọ̀. Gbà tí mo ń bọ̀ ní ìsìn tí mo bọ́lẹ̀ ní airport ṣé bí mi àti sẹ́nẹ́tọ̀ Fatai Buhari pàdé a sì kíra dáadáa. Wọ́n kí mi gẹ́gẹ́ bí mùsùlùmí èmi náà kí wọn gẹ́gẹ́ bí mùsùlùmí. Wọ́n ṣe mí ní ó dàbọ̀ èmi náà ṣe wọ́n ní ó dàbọ̀. Ṣé sẹ́nẹ́tọ̀ tẹ́ ń gbìjà nìyẹn lójú ara yín ẹ̀ ń gbìjà wọn sẹ́nẹ́tọ̀ ò tó jà ara wọn gbè àbí kò dá ìbẹ̀rù Ọlọ́run. Ìntọ́dà ẹ̀mí àti sẹ́nẹ́tọ̀ Fatai Buhari pọ̀ gan ẹbí wọn léèrè. Ṣé sẹ́nẹ́tọ̀ Fatai Buhari tó ṣe pé mùsùlùmí ni wọ́n ṣé mùsùlùmí àti mùsùlùmí máa ń bára wọn jà ni? Mùsùlùmí ni wọ́n ẹbí tó sẹ́nẹ́tọ̀ Fatai Buhari léèrè pé mo sọ pé mùsùlùmí ni wọ́n. Wọ́n sọ bẹ́ẹ̀ fún pé mùsùlùmí làwọn. Ṣé àwọn gẹ́gẹ́ bí mùsùlùmí ṣé wọ́n wàá máa bá èmi jà gẹ́gẹ́ bí òfin ọmọ ya wọn? Àbí èmi ni wọ́n máa bá wọn jà gẹ́gẹ́ bí pé wọ́n àjọ jẹ́ mùsùlùmí? Bọ́n bá ń bá mi jà wọn ò ní irun bẹ́ẹ̀mi náà bá ń bá wọn jà mi ò ní irun. A gbọ́dọ̀ bára wa jà. Àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ọmọ Ògbómọ̀ṣọ́ lèmi àti sẹ́nẹ́tọ̀ Fatai Buhari. Bóò lọmọ ìlú kan náà ó sì máa bára wọn jà. Ìlọsíwájú là ń fẹ́ fún lu wa ni àbá fẹ́ kó lu ẹ̀yìn. Ipò ńlá ni sẹ́nẹ́tọ̀ Fatai Buhari wà. Ipò tẹ́mi náà wọ̀ òkèrè àjọ bùkátà síra wa ni kí ìlú lè lọ síwájú bá a bá ń bára wa jà nífẹ̀ẹ́ ìlú yìí nìyẹn. Torí bẹ́ẹ̀ kẹ́ bí ọmọ Ògbómọ̀ṣọ́ mi gbọ́dọ̀ bá wọn jà wọn náà gbọ́dọ̀ bá mi jà. Ẹ wá jẹ́ kí n sọ nǹkan kan tí ó hàn sọ́pọ̀lọpọ̀ kò hàn sí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n màá wí lónìí. Ìyá tó bí sẹ́nẹ́tọ̀ Fatai Buhari Àbádátù ní ń jẹ́ ìyá tó bí mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ Àbádátù ní ń jẹ́ ọmọ àbádá méjì ṣe wá lè máa bára wọn jà subahana rabbika.